tí o bá dówó tó bá níwó ló wàhálà ni o. Ọlọ́run kọ́ àwọ̀ láàrin Muhammad gbogbo tí àgbàlagbà bá ti ní ẹ ṣàdúrà bí wọ́n ṣe mú wa kiri ni o. Bàbá àdúgbò gbé ẹ bá ń ṣàdúrà fún ọmọ mi níjọ́ tí a wà nulẹ̀ fọ́jọ́ mẹ́ta àti bàbá Shehu Mustapha Al-Mubarak èmi bẹ láàrin wọn. Bàbá jókòó báyìí bàbá sílé ọ̀gá mi jókòó báyìí wọ́n á ní kí mi jókòó báyìí níjọ́ ní ìyá sí onítùnjí ni wọ́n ní mọ̀ ọ̀sà tó ọjọ́ mẹ́ta láwá lónìí ilé kíní kan ló fẹ́ ṣẹlẹ̀ wọ́n á fẹ́ change kíní ẹ̀ kí ò gbúdọ̀ ṣẹlẹ̀. àwọn fẹ́ ráyà kìlà wá sí ọ̀dọ̀ bàbá sí Mustapha rọ̀dí aláwọ̀tá nígbà tí àwọn ayákìlà ẹ̀ wọ ẹnu géètì wọn mọ nǹkan tó gbá wọn lọ́rùn tó èmi jókòó báyìí ọ̀gá mi jókòó báyìí bàbá wa ń sọ fún àwọn ènìyàn wá kí o orúkọ ẹnìkan jẹ́ báyìí orúkọ ẹnìkan jẹ́ báyìí orúkọ ẹnìkan jẹ́ báyìí. tó bàbá sílé ti sọ pé èmi ò mú wọn yìí ní jẹ́ wọn bọ́ ṣé ẹ̀yin ti ní wọ́n gùn kẹwàá èmi ò mú wọn wọn ò lè bọ́ tí n bá tú wọn lẹ̀ wọn ò lè bọ́ gbogbo yín ni èso yín lásán àwọn àrùwá ò ní oyin tí ń bẹ nílé bàbá sí Mustapha sílé àrùwá ò ní wọn sọ́jà ní gbogbo wọn tẹ bá wọnú bàbá ò nílẹ̀kùn kẹ yàrá kan láì wọ̀ torí mi wọ́n mọ́ rìn mí sọ́dọ̀ wọn tí mo bá wọn gbogbo yàrá tí ń bẹ nílé bàbá lẹ̀ lè wọ̀ kọjá ọmọ ọ̀sìn síta lọ gbé sí gidi sínú ọlé tí ó máa kán. bẹ́ẹ̀ ni oyin tí wọ́n ń bẹ nínú ilé ju tìta lọ tí ọmọ rìn lára wọn àti èèrà. àwọn oyin tí máa ń tàyàn gangan. bẹ́ẹ̀ mo sọ fún yín. ìmọ̀ fojú kẹ́ ẹ báyìí ni tí a máa ń rìn lára bàbá sí Mustapha bàbá ò ní jà wọ́n sì lè pọ̀ tó àtòyìn wọ́n sì mọ sàskárù wọn lọ. nígbà táwọn aníṣẹ́ ẹbí débi pé oyin ó gẹ wa oyin ò gbọ́dọ̀ tó gá wọn nìmọ́. ó wọnú ilé kọ mọ ohun tó hàǹgẹ lọ́rùn bí ọ̀gá wa ń bì bàbá gbà